Africa Content TV. Yàrá doctor. Bàbá àwọn àgbà fún ìlú Ìlọrin àti gbogbo àgbègbè rẹ̀ wọ́n ní ká bá dákọ̀ pé ṣe é. Bàbá ní àyà wọn sì já gbà ó. Nítorí pé gbólóhùn tá à ń wíwù ní àwọn ká ní. Bàbá ọba Mùsùlùmí, ọba ìlú Ìlọrin àti gbogbo látòkè délẹ̀. Bàbá ọba Mùsùlùmí ni wọ́n ní o. Wọ́n ní àpẹẹlẹ wọn iná ló ra wọn. Wọ́n ní àwọn ọmọ àdúrà táwọn ọba ṣe. Bàbá ọmọ pàlẹ́ ìyàwó ni wọ́n ṣàdúrà náà. Wọ́n ní kọjá sí wípé ní ẹ̀ńlá náà bá wọn. Bàbá àwọn àgbà ní màlẹ́ wọ́n ní gbogbo wa bá ti wà látòkè délẹ̀ wa yìí nínú ìdùnnú láwọ̀.
ìdùnnú èyí tó lọ ń ṣe ó gbé ìdùnnú náà ọlọ́run ṣe fún ọba ọba Ìlọrin ó tún wá gbé ìtọ̀nà ọ̀dọ́ wa sọ́dọ̀ gbogbo àwọn àtàjọ ọmọ wọn. wọ́n ní mọ́sálásí wa ó kú níkùn tàlùbáríkà lónìí. wọ́n ní nǹkan yẹn wájú náà ó kó ọ̀bẹ nìkan dà ó kọ́mọ́yọ̀ nítorí pé wọ́n níbi ayọ̀ èèyàn máa gbàgbé ọpẹ́ ni bẹ́ẹ̀ sì ni nílọrin àwọn òde gbàgbé ọpẹ́ o. wọ́n ní èyí tó lọ́n wá ṣe fún bàbá ọba mùsùlùmí ọba àdúrà Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. bàbá làwọn ti ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà wípé wọ́n ní lẹ́nu gbà tí bàbá gbèsè pé ọlọ́run èyí ẹ ṣàṣìṣe ẹ̀yí ṣàṣìyàn. bàbá àmọ́ Fúlàní àgbà tí wọ́n máa ṣáájú wa níbi gbogbo ètò tó bá jẹ mọ́ Islam pẹ̀lú ìgbìmọ̀ àwa imam. Ọlọ́run mọ̀lẹ́ wọ́n lá dúpẹ́ fún yín púpọ̀ o. Wọ́n lá ti wá dúpẹ́ fún yín jò ní yìí. Àtijọ́ ní ọ̀hún. Bàbá wọn ní tó dùn mọ́ra là ń rí. Wọ́n lá abẹ́ lọ́hùn ọba tó ní gbogbo. Wọ́n lá gbogbo àwọn tí wọ́n bá kù jì wá ní àwọn ẹni Ọlọ́run. Nígbà tí bàbá àfáàgbà dé. Ọlọ́run bá ṣe tí ó dùn máa yín fún yín. Ìjì ó dùn máa yín ń bẹ lọ́dọ̀ Ọlọ́run lé ìjì ọ̀dáàgà ọ̀pọ̀ rẹ̀ tẹ̀tẹ̀. Látara bẹ́ẹ̀, Ọlọ́run abẹ́ kọ́ bá ṣàánú yín. Lára bàbá wa kọ́ mú àgbà tuntun yìí. Ọlọ́run ọ̀dọ́ kan mèrè ni wá. Nítorí náà, wọ́n ní ìdí àsìkí tó pọ̀ lápá ọ̀tún àti lápá àlàáfíà níwájú àti lẹ́yìn. Ọlọ́run máa darí àsìkí wá. Àmín àgbàgbà ṣe wà álìmì. Àmín àgbàgbà ṣe wà álìmì. Ọlá àti tóbi Ọlọ́run. Bismillah al-Fatiha. Àmín bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir rahim. Maliki yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين ومتى آمين 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 يا الله. وبعد ما gbajúmọ̀lẹ̀ wọ́n ní Súrátù Dúhà àti ìlà bí Kùráìṣì fún bàbá ọba mùsùlùmí nìkan bá a sì pọ̀ tó yìí wọ́n ní kọ́mọ̀sẹ́ni tí ò ní ké nù wa. Bismillahir Rahmanir Rahim wàdúrà wal-layli idha saja ma wadda'aka rabbuka wa ma qala wal-akhiratu khayrun laka minal ula wa-lasawfa yu'tika rabbuka fatarda. ألم يجدك يتيما فآوى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر أما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله وآمنهم منهم آمين 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 يا الله آمين. Àmín àgbàkà ṣe wà álìmì. Wọ́n lè kú ìmáàmù àgbà. Wọ́n lè kú ìmáàmù màgbé. Wọ́n lè kú ìmáàmù gàmbàrí. Wọ́n lè kú Dr. Alhaj Ajánásí àgbà.
wọ́n lè kú àfa àrùn gbà náà láìṣẹ́ ká mọ́ ti nìyẹn wọ́n lè kú àdìbò oníkìjì pa. wọ́n ní bí jímọ̀ náà ó ti dùn tó rọ̀ tí bí ń jẹ́ jímọ̀ olóyin. àwọn àlejò tí a gbà ó pọ̀ tí wọ́n wá bá bàbá ọba mùsùlùmí kírun jímọ̀ lónìí nínú àwọn tí wọ́n fẹ́ràn lúwa yìí bàbá wa ọlọ́rà ọ̀fọ̀rọ̀ kábíyèsí o ọlọ́run bá sọ yín délé dáadáa ọlọ́run mọ́dà mọ́ ọlá yín bisimilayi ato ìlànà bisimilayi rahman rahim ìnà ato ìlànà ìmọ̀ọ́sá ọ̀sọ̀dé ìrọ́pì àwọn ìlànà ìmọ̀ọ́sá ìyàtọ̀ ìwáyà àdìgbà àmìnà 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 yàrá kábíyèsí ọlọ́rà àwọn bàbá wa ìlú àwọn ni wọ́n mú owó tó pọ̀ yìí wá gbogbo àlọ́ àtẹ̀sẹ̀ wọn lọ́nà ọgbà wọn lọ́nà kọ́kọ́ pé bàbá bá lọ owó tó pọ̀ ni wọ́n mú wá bẹ́ẹ̀ náà ni bàbá wa kábíyèsí ọlọ́rà owó tó pọ̀ wọn lọ́nà ọgbà owó náà jẹ́ 100,000 naira kí bàbá ọlọ́rà mú wa wọn lọ́nà ọgbà sàrà àwọn youth ọ̀dọ́ láti lábẹ́ ìjàkúmà ògbó wọn náà wọ́n ti mọ́ wọn pé wá ọlọ́rọ̀ ọgbọ̀ pẹ́ ọlọ́rọ̀ àmì wa mẹ́ta àmìnà 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 ya Allah wọ́n ní gbogbo wa bá ti kírun táwọn ní wọ́n lè tó ti wìwá sí ìgbé bá bá ti kírun jímọ̀ tán àlọ́ lẹ́nu ni láti lọ bí nǹkan sínú àmọ́ ń lónìí àwọn bàbá tó fún wa ní tọ́níkì èyí tó lágbàá jù láti mú gbẹ́ wọ́n ní àwọn abẹ́tẹ́ ti permission lọ́dọ̀ wọn gẹ́gẹ́ bí àṣà wa àlè pàkéjì bíi láì gbàyọ̀dá lọ́dọ̀ wọn ọlọ́pàá ṣe ń kù sí dáadáa wọ́n náà fún àrábà náà wọ́n ní gbogbo àdúrà tí bàbá mọ́mbàlẹ́ tí wọ́n ti ṣe gbólóhùn àmì wa mẹ́ta ọlọ́run gbà á lórúkọ bàbá wa ìmọ̀mú àgbà àmìnà 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 ya Allah àwọn adáàgbà fúrọ̀ àwọn adáàgbà wá ọlọ́run gbà 20,000 bismillah fàájíà àtàhíyàtu rabbana bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم التحيات لله الزاكيات لله الطيبات صلوات الله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آمين بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ẹ̀yin ká fara balẹ̀ lọ́dọ̀ wa wòrán owó tradition wa ẹ̀ka dìde wa fún àgbà ẹ̀jọ̀ kóná àbáyá di àpè ọ̀bálẹ̀kùn bàbá di àpè ọ̀bálẹ̀kùn bàbá di àpè ọ̀bálẹ̀kùn bàbá di àpè ọ̀bálẹ̀kùn bàgàjà ọ̀bálẹ̀kùn balógun aláàmì kẹ́sẹ̀kẹ́ pọ́fẹ́sọ̀ Mẹ̀yẹ́kẹ́ Alánà kẹ́sẹ̀kẹ́ pọ́fẹ́sọ̀ Mẹ̀yẹ́kẹ́ Alánà. Ọlẹ́kùn bàbá àṣàlẹ̀. Ọlẹ́kùn bàbá àṣàlẹ̀. Ọlẹ́kùn ìmáàmù àgbà. Ọlẹ́kùn ìmáàmù àgbà. Ọlẹ́kùn ìmáàmù àgbà. Ọlẹ́kùn ìmáàmù àgbà. Ọlẹ́kùn ìmáàmù àgbà.
Káṣẹ́ kábíyèsí. Ọba lè kú ìmáàmù àgbà. Ọba lè kú ìmáàmù màlẹ́. Ọba lè kú ìmáàmù àgbà. 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 Alẹ́kú ìmáàmù màlẹ́. Alẹ́kú ìmáàmù màlẹ́. Ọba lè kú kábíyèsí ọlọ́ra. Ọba lè kú ìmáàmù màlẹ́. Ọba lè kú ìmáàmù màlẹ́. Alẹ́kú ìmáàmù màlẹ́. Alẹ́kú ìmáàmù màlẹ́. Ọba lẹ́kú Dr. Fatiu Akunera. Ọba lẹ́kú Ẹ̀sìlájàká. Bàbá sí àbẹ̀sí. Alẹ́kú ìmáàmù Gàmbàrí. Ọba lẹ́kú ìmáàmù Gàmbàrí. Bàbá sí àbẹ̀sí. Ọba lẹ́kú ìmáàmù Gàmbàrí. Ọba lẹ́kú ìmáàmù Gàmbàrí. Ọba lẹ́kú ìmáàmù Gàmbàrí. Ọba lẹ́kú ti dìbòdò. Alẹ́kú Ajánẹ́sí Ẹ̀gbá. Alẹ́kú Dr. Ajánẹ́sí Ẹ̀gbá. Ọba lẹ́kú Dr. Ajánẹ́sí Ẹ̀gbá. Ọba lẹ́kú àbá àrọ́bà. Kẹ́sẹ́ kẹ́sẹ́ ọba lè kú àná ọba. Wọ́n lè kú Mufti àná ọba. Wọ́n lè kú ìmáàmù òní ọba. Wọ́n lè kú ìmáàmù òní ọba. Wọ́n lè kú ìmáàmù òní ọba. Wọ́n lè kú mùálímù wa. Wọ́n lè kú màálímù wa. Wọ́n lè kú mùálímù wa. Ọba lè kú màálímù wa. Wọ́n lè kú bàbá àbèjì tó bí lòun tó lòun ò ní bí àná lánàá. Wọ́n lè kú gbogbo ìrẹsì gómìnà. Wọ́n lè kú àjẹpẹ̀lẹ̀. Ọba lè kú àjẹpẹ̀lẹ̀. Wọ́n lè kú Abrahamu Ajiwa.